ṣe pé ní dynasty wọn ni. Ẹ ti rí wọn. Ṣe pé wọ́n ti gbalẹ̀ síbí. Ẹ ti rí. Opposite Ọba prison Alágàdá òun la wà. Opposite Ọba prison Alágàdá. Opposite Ọba prison Alágàdá ibẹ̀ la wà. Ṣé rí? Ṣé rí construction? Àkàrọ̀. Ṣé ẹ̀yin lẹ wà níbí? Ẹ máa báwo lẹ ṣe débi, ta ló fún yín níbí bá? Ta ló fún yín níbí? Bẹ̀rẹ̀ Alágàdá mọ̀, bẹ̀rẹ̀ ní abúlé báyìí. Abúlé bo? Ní Alágàdá báyìí. Alágàdá báyìí. Ta ló fún ẹ̀yin níbí? Ta ló ní kẹ́ máa bọ̀ níbí? Tẹ́ fi kọ́ gbogbo nǹkan tó tó yìí. Tẹ́ fi kọ́ sí gbogbo bíbà yìí. Ta ló fún yín bí? Ẹ́? Alájì. Alájì wo? Alágàdá. Alájì Alágàdá ló ta. Ṣé òun ló ta fún yín àbó fún yín? Ó fún yín ni? Ó fún yín bí? Ìgbà wo lẹ ti dé síbí? Ìgbà wo lẹ ti dé síbí bá? Ẹ́? Kò tí pẹ́ tẹ́ dé síbí. Àwọn màálù yín ni àbí? Ṣé báwọn máa rí lọ ń jẹ pákí lẹ́yìn yẹn sìn? Ó ti tó gàrí yẹn. Ó ti tú. Ṣẹ́yìn lẹni gàrí yẹn? Bàbá tó wà náà, bàbá Jímọ̀ báyìí. Bàbá Jímọ̀? Bàbá tó ń Jímọ̀. Àfà òun ló fún yín? No, ó ló ti wú gàrí. Bẹ̀tà àwọn tó wà mẹ́rin, ẹgbẹ́ àwọn màálù yìí jẹ́ o. Ee bàbá, mo fẹ́ Alájì tí wàá bí mi. Ṣé ti rí ní tó ti gbà sí ibà? Ṣé rí ní tó ti gbà sí ibà? Opposite Ọba prison. Opposite Ọba prison. Opposite Ọba prison. Ṣé rí ní tó ti gbà sílẹ̀ níbí báyìí? Ṣé ti rí? Ṣé rí ní tó ti gbà sílẹ̀ níbí? Opposite Ọba prison. Wo bí? Tá bá fẹ́ wá bẹ́ ẹjà, a máa wá ní sùúrù. Tá bá fẹ́ wá bẹ́ ẹjà, a máa wá bẹ́ ẹjà. Èmi ò wá bẹ́ ẹjà, mo wá béèrè pé ta ló fún ẹ níbí ni. Mo dẹ̀ ti gbọ́ nǹkan tí mo fẹ́ béèrè. Ṣebí nǹkan tí mo fẹ́ béèrè nìyẹn. Ṣebí nǹkan tí mo fẹ́ béèrè nìyẹn. Kò sí wàhálà. Ẹbí ṣé mo fẹ́ sá fún ẹni? Ó ní mi ò ní lọ bí kan. Ó yá pé Alágàdá kó máa bọ̀. Ẹ pé kó máa bọ̀. Pé Alágàdá kó máa bọ̀. Èwo ní ilẹ̀ Yorùbá bàbá? Ta ló sọ fún ẹ pé ó lè ní? Èmi wá béèrè lọ́wọ́ wọ pé ta ló fún ẹ níbí? Ó dẹ̀ ní Alágàdá. Kì í ṣe mi mo ní. Òun náà ni mo yẹ sọ fún ẹ. Èmi ò wá bẹ́ẹ̀ jà. Question ni mo wá béèrè lọ́wọ́ ẹ. Question ni mo wá béèrè lọ́wọ́ ẹ. Question ni mo wá béèrè lọ́wọ́ ẹ. Ṣé rí ní tó ti gbà sílẹ̀ ń bí?